BBC Yorùbá a wà nílùú Gànmà nílọrin ìpínlẹ̀ Kwara níbi tí olóyè Sunday Igboho ti ń ṣe àfilọ́lẹ̀ ìkọ́lé tó àgbo ìrù ẹkùn ní ìpínlẹ̀ Kwara. BBC Yorùbá.
hello. Gbogbo àwọn tá a wà níwájú lẹ́yìn àwọn tó bá ti jẹ́ authorized ẹgbẹ̀rẹ̀mọ́ àti media person. Gbogbo àwọn tá a kó fún ìṣúná nítorí ìbọn wọ́n ní kàlọ́ jókòó. Gbogbo àwọn tá a kó fún ìṣúná nítorí ìbọn wọ́n ní kàlọ́ jókòó. Mídíà ìgbómìnà, mídíà ìbọ̀wọ̀, mídíà èkìtì àti mídíà olóyè ìṣòro àwọn ìkàlà fẹ́ níbí báyìí.
ṣé ẹni tó ṣe ní kọ́nà bá ìkọ́nà wọ́n bá wà bíbá wà lórí kankan ṣe wọ́n lórí sí ìtọ́jú lọ́dún.